bẹ́ẹ̀ ni wọ́n ṣe Bọ́lá Tinubu gbọ́ ò ní wọ́n bá fowó lé owó epo làwọn ọmọ Nàìjíríà bá bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ gidigidi o lọ́jọ́ tí Tinubu dórí ipò gan-an bí wọ́n ṣe búra fún aṣáájú Bọ́lá Ahmed Tinubu tán ni ọkùnrin olóṣèlú yìí ti gorí ìtàgé láti bá gbogbo àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ó pọ̀ ọ̀rọ̀ dáadáa ni o èyí tó lè mú Nàìjíríà tẹ̀síwájú tó lè mú ara tu tẹrú tọmọ ṣá o èyí tí ó ṣe pàtàkì jù tí àwọn èèyàn mú dání pàápàá àwọn elépo lólèrè tí wọ́n ń ta epo pẹtiroolu ní ti owó ìrànwọ́ epo tí Àkànbí ọmọ olórí rẹ̀ sọ pé kò sí ohun tó ń jẹ́ owó ìrànwọ́ epo mọ́ bó ṣe sọ nìyẹn kí ológìsì tí ó ṣe níṣe ni àwọn elépo yí mítà wọn padà lójú ẹsẹ̀ owó burúkú ni wọ́n ń tà á láti náírà mẹ́rìnlélọ́gọ́rin ìyẹn 184 náírà tí wọ́n sì lọ́ọ̀ọ́dúnrún 350 táwọn mi pàpà sì ń ta tiwọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ìyẹn 700 náírà bó ṣe wà lásìkò yìí nìyẹn bẹ́ẹ̀ ni àwọn mọ́tò tí ń tò lọ́wọ̀ọ̀wọ́ sílé epo láti àṣálẹ́ àná Monday ọjọ́ ajé tí ìdùnnú táwọn ọmọ Nàìjíríà ní nípa ìjọba yìí ti fẹ́ máa yòrò lójú ẹsẹ̀ táwọn kan sì ti ń sọ pé irú kí la tún kò yí kẹ̀ ṣá o fẹ́ni tí kò bá gbọ́ tàbí ẹni tí kò bá mọ̀ owó ìrànwọ́ epo tàbí ètò táwọn èèyàn yìí ń sáré yí mítà wọn sí tí wọ́n ń tà á lówó ńláńlá iṣẹ́ ìjọba Bọ́lá Tinubu ni ó dá wàhálà yìí sí àwọn èèyàn ní agbádá o ṣáájú àsìkò yìí ni wọ́n ti yọ ìjọba Buhari gan ni kò fi ètò ìrànwọ́ owó epo yìí sínú ètò ìṣúná owó ọdún 2023 yìí kò sí níbẹ̀ rárá ohun tí Bọ́lá Tinubu sì ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ lánàá òde òní ni pé ẹ̀yin èèyàn mi kò sí owó ìrànwọ́ epo mọ́ o bẹ́ẹ̀ ohun tá a bá nílẹ̀ ni o ètò táwọn Buhari ṣe ni pé owó ìrànwọ́ táwọn fi kún owó epo yìí tó bá ti di inú oṣù kẹfà ọdún 2023 yìí kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ o oṣù kẹfà tí wọ́n fi sí yìí ṣe déédéé àsìkò tí Bọ́lá Tinubu fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ òun náà ló ṣe kéde ẹ̀ lánàá wípé wọ́n ti yọ ọ́ ṣáájú kí n tó gbàjọba ṣùgbọ́n bó ṣe sọ yìí níṣe ni àwọn elépo bá kúkú ya yí iye tí wọ́n ń ta epo padà tí wọ́n sì dá ariwo àti àròyé rẹpẹtẹ sí àárín ìlú pàápàá lásìkò tí àwọn Nàìjíríà ń yọ ayọ̀ ìjọba tuntun yìí lọ́wọ́ tá a bá ń sọ nípa fuel subsidy ọdún 2000 gan ni ó bẹ̀rẹ̀ ní Nàìjíríà nígbà tí àwọn refinery Nàìjíríà dẹnukọlẹ̀ pátápátá tó di pé òkè òkun ni wọ́n ti ń lọ fọ epo tí à ń lò ní Nàìjíríà bó ṣe di pé ìjọba orílẹ̀-èdè yìí ń fi owó kún èyí tí wọ́n ń kó wọlé nìyẹn o kò lè ṣe é rà láàrin ìlú ṣùgbọ́n ààrẹ tí ó tẹ̀lé ìgbésẹ̀ yìí ni pé jìbìtì ni wọ́n fi ń lù bẹ́ẹ̀ làwọn míì pàpà ń sọ pé kò sí ohun tí ó ń jẹ́ owó ìrànwọ́ kankan níṣe ni àwọn olówó ń fi ń lówó sí i tí wọ́n sì ń fi kó òṣì bá àwọn èèyàn ní orílẹ̀-èdè yìí nítorí ṣe ni gbèsè tí orílẹ̀-èdè yìí ń jẹ túbọ̀ ń pọ̀ sí i ṣá o ìmọ̀ràn ni àwọn èèyàn ń gba aṣáájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wọ́n ti ní kó bóde o kó tètè bá àwọn elépo tí wọ́n ń gbé ilé epo wọn yìí ti pa sọ̀rọ̀ tí wọ́n sáré fi owó kùn tàbí kó jáde kó ṣàlàyé bọ́ọ̀lù ọ̀hún ṣe jẹ́ dáadáa kí wàhálà tó fẹ́ bẹ̀rẹ̀ ilé ètè kásẹ̀ nílẹ̀ nítorí kò dára kí wọ́n fi rú ìbànújẹ́ báyìí bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ tí àwọn èèyàn ti fọkàn sí pé yóò mú àkọ̀tun ìrètí bá àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ làwọn mi pàpà sọ pé tí Aliko Dangote bá lè ní rìfáínárì tó ní iléeṣẹ́ ńlá tí ó ń fọ epo rọ̀bì tí ọba aláwọ̀ rabi fi jíǹkí wa lórílẹ̀‐èdè yìí kò sí ohun tó ní kí ìjọba àpapọ̀ má ní ilé ìfọpo tó máa ṣe dáadáa ní Nàìjíríà tàbí kí wọ́n ṣe àtúnṣe tó pójú owó sí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí a ní lórílẹ̀‐èdè yìí kí wàhálà epo ó lè lọ pátápátá kí ayé gbé epo rọ̀bì lọ sí òkè òkun lọ fọ̀ mọ́ kí wọ́n yé fi owó lé ní ìṣẹ́jú ju gbogbo ẹ̀ lọ àwọn ọmọràn tí wọ́n mọ oyún inú òbí ti sọ pé lórí ọ̀rọ̀ epo kò sí kí àwọn ọmọ Nàìjíríà má la irúfẹ́ nǹkan báyìí kọjá o pàápàá ní oṣù mẹ́fà àkọ́kọ́ àti pé ohun tí Tinubu lè ṣe lásìkò yìí ni kí ìjọba ẹ̀sùn yóò ṣèwádìí gbogbo àwọn tí ó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ epo bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń kò yọ ààrẹ Muhammadu Buhari sílẹ̀ o nítorí ọdún mẹ́jọ gbáko ni ó fi ṣe mínísítà epo bó jẹ́ pé òun kan náà ni ààrẹ Nàìjíríà àsìkò ọ̀hún nítòdodo ní gbogbo àsìkò tí Bọ́lá Tinubu ṣe ìpolongo kiri náà ló sọ pé òun yóò yọ bẹ́ẹ̀ ohun tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń fẹ́ náà ni kí wọ́n yọ ètò ìrànwọ́ epo yìí dànù nítorí gbájúẹ̀ jìbìtì ìlọ́nilọ́wọ́gbà gidi gan ni wọ́n pè é níbi tí ẹni tí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo pàpà tí ń lọ gba owó sọ́bsidì tí àwọn ìkan sì fi ń lu jìbìtì rẹpẹtẹ lórí ọ̀rọ̀ sọ́bsidì yíyọ yìí kì í ṣe Nàìjíríà níbi nìkan nírú ẹ̀ tí ń wáyé o lọ́jọ́ 15 oṣù kẹta ọdún yìí náà ni orílẹ̀-èdè Ghana yọ tiwọn o tí àwọn orílẹ̀-èdè ọ̀hún sì ń tẹ̀síwájú pẹ̀lú ìgbé ayé wọn lákòótán ààrẹ Bọ́lá Tinubu gbọ́dọ̀ jáde lásìkò yìí o nítorí ó jọ pé àwọn elépo lólèrè kò gbọ́ ọkùnrin olóṣèlú yìí dáadáa ohun tó sì sọ bó bá tún lọ́nà tí yóò fi ẹni tí ó ń ta epo ẹni tó fẹ́ ra epo ẹni tó ń lo epo àwọn aláta àwọn ẹlẹ́ran onítòmáàtì onímọ́tò tó ń lo epo láàrin ìlú kíní ọ̀hún yóò túbọ̀ lóyin ládùn sí i o.